senior. Ìkànnì ní kúlẹ̀. Ìdùnnú àdáhùn làwọn àlẹ́ sí. Ìbá ẹgbẹ́ ẹgbẹ́ ìwà sọ. Màá lọ yẹ lọ́wọ́. Ẹgbẹ́ kájá láwọn ọ̀rọ̀ ọ̀sọ́. Olólọ́rọ̀ ọ̀sọ́. Olólọ́rọ̀ ìwà. Olólọ́rọ̀ ìwà. Sílẹ̀ lórí abígbẹ́ mi tó mọ̀, ojú ọjọ́ tó lámọ́ sọ. Ìwọ̀nìyà mo ti rí ẹni tí mo bá ń tẹ̀lé. Nínú ẹ̀rọ pọ́jọ́ náà tí mo kú jẹ́ ìyá ní bí wọ́n. Àwẹ́ àti ìrẹ̀lẹ̀ yọ̀ náà ò ìrọ̀lẹ́. Ẹlẹ́ẹ̀kọ́ ṣe máa ti kú pé ẹni tẹ̀lé ní ìgbé. Barika. Happy birthday o, agbára family tèmi mọ́ra o, ẹbí ọ̀gá. Ó lọ sí ọgbẹ́ dúdú lóluwà. Ọgbà lóluwà. Bàbá dúdú lóluwà. Ẹlẹ́ o. Ẹlẹ́ onímọ̀ ọmọlẹ́. Ọmọdé tó bẹ́ẹ̀ náà ní ara jọ. Máa gbé nínú ìmọ̀lá ọlọ́dẹ tí wọ́n sọ ọjọ́ ọ̀sìn rẹ̀. Nígbà tó bá súnmọ́ àwọn ìgbà yìí. Wọ́n tó bá àjọpọ̀ tọ́lẹ̀ bí ọ̀nà ọ̀gbọ̀n àwọn lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ rí pé àwọn àṣírí kan wà eléyìí tí ó padà ń ṣẹlẹ̀ láàrin Pasuma àti Saheed Òṣùpá. Àwọn kan comment wọ́n ń sọ̀rọ̀ ṣé rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí àwa Yorùbá ta máa ń gbàgbé, a máa ń fi gbogbo nǹkan ṣègbéra wọn, a máa ń fi nǹkan wé ara wọn. Kò sẹ́ni tí ò ní ògo ti tiẹ̀. Wọ́n ní Ọlọ́run tó ṣe fún Táyé òun ló ṣe ti Kẹ́hìndé tí ó tún ti ń gbàgbé ti Ìdòwú. Ṣé rí àwọn kókó ẹ̀rí tó ń jáde, ẹni tí ò bá lẹ́tanú ó yẹ kó ti mọ̀ yìí pé àwọn ibi tí àwọn nǹkan ti ń ṣẹlẹ̀ tó bá tún wá wò ó dáadáa, tó bá jẹ́ ẹni tó ti ń gbọ́ fújì dáadáa, tó bá tún wá wò ó láti ìsàlẹ̀ wá, kí ló ń jẹ́ orogún òwò? Nínú gbogbo generation fújì tá a bá ti yọ owó Dr. Sikiru Ayinde Barrister pẹ̀lú tí wọ́n jẹ́ oṣorogún òwò pẹ̀lú General Ìlá Kollington, generation tó tún kàn òun ni generation K1. Mo jẹ́ lérò pé gbogbo àwọn tí K1 ń fi bá ṣorogún òwò nígbà tó máa fi dé àwọn àyè kan, ààyè ti wà, gáàpù ti wà, kò fi bẹ́ẹ̀ sí. Ṣùgbọ́n nígbà tó wá padà bí generation Pasuma, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ wá látẹ̀yìnwá ó wá di dọ́bùdọ́bù lórí ẹ̀, nítorí ẹni tó bá lógo tó lórúkọ ni a máa ń bá jà, làjẹ̀ máa ń rí sí, nítorí wípé òun kálukú ló fẹ́ mọ bí òun ṣe fẹ́ gòkè.
ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wá wo fídíò ibi tí Tìrìlẹ́dà àti Sàràfà Àdìgún Àrẹ̀mọ Pasuma, níbi tí Pasuma fúnra wọn wà ń bẹ̀. Kẹ́ wá wo bí Sàràfà Àdìgún Àrẹ̀mọ Paso àti Tìrìlẹ́dà bí wọ́n ṣe jọ ń complete ṣẹ́mọ̀ kí wọ́n jọ máa orin Paso lọ́jọ́ ń gbé síra wọn. ẹ wá wo bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí stage yẹn bó ṣe lọ. màá fẹ́ kẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi, ẹ̀yin tẹ́ ẹ mọ nǹkan tó ń pè ní àṣírí, kẹ́ wá ṣẹ̀wá bá mi comment wípé ìbéèrè tí máa béèrè lórí ẹ̀, kẹjọ ẹ bá mi comment, kẹjọ bá mi share ẹ̀. láàrin gbogbo onífújì, ǹjẹ́ a rí onífújì kan lẹ́yìn Dr. Síkírù Àyìndé Barrister tí wọ́n fi orúkọ wọn tajà àgúnmọ̀ Òwòrí, tí wọ́n fi orúkọ wọn tajà ohun tó ń jẹ́ orogún Òwòrí? lẹ́yìn Dr. Síkírù Àyìndé Barrister àti Pasuma, ta tún lẹni tó tún ní ẹni tí wọ́n tún forúkọ ìtajà jù lágbolé fújì? ẹ bá mi comment, kẹjẹ tún bá mi share ẹ jọ̀ọ́. mo ti sọ pé lẹ́yìn tó mọ̀ ọ́nà ìgbẹ́jọ́ bá lẹ́yìn tó sàánù ìgbà mo ti ní lẹ́yìn tó bá dé ń lọ àkókò mọ́ mi nà àkókò màmá lẹ́yìn ọlọ́run náà àtàwọn onígbọ́nà ẹni tó 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 kù fún mi nípa àti ọba ó jẹ́ pé ní ìpínlẹ̀ ẹ̀kọ́ ṣe wọ́n ṣe fún ìpèsè ọdún àwọn bẹ́ẹ̀. àwọn ilé ìjáde ní ìpàgọ́ ọmọ ẹ̀rọ lórí ẹ̀rọ ṣe ọ̀rọ̀ máa ṣe jẹ́ ọ̀wálẹ̀ ọ̀tá tẹ́lẹ̀ pé ìrìnsẹ̀ gbogbo lòún ti fi ń jà pé gbogbo ẹgbẹ́ lè wálẹ̀ ìwọ́n máa ní èsì iye ìfọ̀lẹ̀ ìṣọ́nà ńlẹ̀ ń wò ó. ẹni tó kò fẹ́ mi ní bàbá kébì ní bàbá àwọn ẹni tó kò fún mi ní bàbá ọ̀rọ̀ bá mi ní ilé ọ̀pá ìbàdí àlàkókò gbẹ̀dọ̀ wáyé. I
ṣe. Àwọn ọmọ ẹbí ẹjẹ́ ìwọ ọmọ ẹ̀kọ́ àgbọ̀dánilá ìyàwó bá ń jẹ́ àgbọ̀dánilá rẹ̀ bàtọ̀ òun àlùbáríkà sí ilẹ̀ ìgbà lórí ìfúlé ìdùnnú àdáhùn làwọn àárẹ̀ sí ìgbà ìfúlé ẹ̀ẹ́dẹ̀ ìwàsọ̀ máa ń lọ yé lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ kájọ́ láwọn ọ̀rọ̀ ọ̀sọ̀ olólọ́rọ̀ ọ̀sọ̀ lẹ́lẹ́ ọ̀pìn wa lẹ́lẹ́lẹ́lẹ́ ẹ̀ẹ́ sílé olórí ọdún bẹ́ẹ̀bì tó mọ̀ tó tó tọ́ ẹ̀fọ́ ìlànà sọ ìrọ̀lẹ́ta bó ti ẹni tí mo bá ń tẹ̀lé nínú ẹ̀rọ pọ́jọ́ náà tí mo tún jẹ́ ìyá níbí wọn àwẹ́ àti ìrẹ̀lẹ̀ ìyọ̀nà ìrọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kọ́ ṣe má ti kú pé ẹni tẹ̀lé ní ìgbé ẹbí tèmi o agbára fámìlì tèmi mọ̀ràn o ẹbí ọ̀gá olùsọ ẹgbẹ́ dúdú lólu ọgbà lólu ọba dúdú lólu ọmọdé tó bẹ́ẹ̀ náà ní ara jọ. Máa gbé ẹ̀ nínú ìmọ̀lá ọlọ́dọ́ tí wọ́n sọ ọjọ́ ọ̀sìn rẹ̀. Nígbà ṣòro bá súnmọ́ àwọn ìgbà òwò. Àwọn tó ní àjọ̀dọ̀gbà tọ́lẹ̀ bí ọ̀nà àgbàdo àwọn ìlú àjẹ̀bùpá. Àwọn ọmọ ẹ̀rọ àgbẹ̀ ìṣòro ní ìjọba. Àwọn ọmọ ẹ̀rọ àgbẹ̀ ìṣòro ní ìjọba. Àwọn ọmọ ẹ̀rọ àgbẹ̀ ìṣòro.